Ṣẹ́yìn náà ti gbọ́ ìdí tí bàbá Ayọ̀míkù ọmọ Tọ́pẹ́ Àlàbí ò fi sí níbi ìgbéyàwó rẹ̀ bí Tọ́pẹ́ Àlàbí ṣe gbé ọmọ náà sá fún bàbá rẹ̀ nígbà tí ó wà ní kékeré. Àwa la bí o, àwa la sọ lórúkọ pàápàá, a ò sọ pé àtọ́jú rẹ̀ o, àìṣe abímọmáwò. Tọ́pẹ́ Àlàbí ni ò jẹ́ ká rọ́mọ wa. Arákùnrin Máyégún tó jẹ́ bàbá Ayọ̀míkù ọmọ Tọ́pẹ́ Àlàbí sọ̀rọ̀ sókè. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń béèrè pé kí ni ìdí tí bàbá tó bí Ayọ̀míkù gangan ò fi sí lórí ìjókòó ní ọjọ́ ìgbéyàwó rẹ̀. Gbogbo àwọn ìbéèrè àti awuyewuye yìí bẹ̀rẹ̀ lẹ́yìn tí àwọn fọ́nrán ètò ìgbéyàwó Ayọ̀míkù ọmọ olórin ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa ní Tọ́pẹ́ Àlàbí dé orí ayélujára. Ìgbéyàwó yìí wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹta ọdún 2025 tí àwọn kan sì ń sọ pé lábẹ́ bó ti léwu kó rí gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò yẹ kí wọ́n ṣe ìgbéyàwó ọmọ náà lẹ́yìn bàbá rẹ̀. Wọ́n ní kò yẹ kí ẹni ẹlẹ́ni gba ìṣe bàbá náà ṣe nítorí pé òkè òkú lòkúrè bàbá ọmọ ló lọ́mọ láì ṣe pé kò sí láyé mọ́. Wọ́n ní ohunkóhun tó wù kó ṣẹlẹ̀ látẹ̀yìnwá láàrin ìyá àti bàbá ọmọ náà pé kò yẹ kí wọ́n dínà ojúṣe bàbá ọmọ yìí gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí àwọn kan sì ń sọ pé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀ pé ẹni tó tọ́jú ọmọ dàgbà ló yẹ kó jókòó síbẹ̀ gẹ́gẹ́ bí bàbá ọmọ. Wọ́n tilẹ̀ ní abímọmáwò yẹ kó láǹfààní sí oríire ọmọ. Ṣùgbọ́n ọ̀pọ̀ nǹkan ló ṣókùnkùn sí àwọn ènìyàn nípa ìbáṣepọ̀ tó wà láàrin Tọ́pẹ́ Àlàbí àti bàbá ọmọ rẹ̀ tó jẹ́ gbajúgbajà mákẹ́tà olórin àti eré àgbéléwò tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlálékan Oyègòkè ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Máyégún Ọláoyè. Kì í ṣe ohun tó pamọ́ ni pé ọ̀gbẹ́ni Sọjí Àlàbí tó jẹ́ ọkọ Tọ́pẹ́ Àlàbí kọ́ ni bàbá Ayọ̀míkù. Gbajúgbajà olórin ẹ̀mí ilẹ̀ wa ni Tọ́pẹ́ Àlàbí ti kọ́kọ́ bí ọmọ rẹ̀ Ayọ̀míkù fún Máyégún Ọláoyè kó tó di pé ó fẹ́ ọ̀gbẹ́ni Sọjí Àlàbí tí Ọlọ́run sì fi ọmọ kan ta wọ́n lọ́rẹ. Lásìkò ìgbéyàwó náà tí wọ́n ṣe lónígbòǹkẹ́lẹ́ láìpèrò rẹpẹtẹ rárá ló ti jẹ́ pé ọ̀gbẹ́ni Sọjí Àlàbí ló jókòó gẹ́gẹ́ bí bàbá ìyàwó lọ́jọ́ náà tí ọ̀gbẹ́ni Máyégún Ọláoyè kò sì tiẹ̀ sí ní ìkàlẹ̀ rárá. Bẹ́ẹ̀ ni àwọn ẹbí rẹ̀ ò yọjú síbi ìgbéyàwó náà. Ọ̀gbẹ́ni Sọjí Àlàbí ló ṣe gbogbo ojúṣe bàbá ìyàwó. Òun ló gba lẹ́tà àti ẹbí ọkọ kọ wá. Òun ló jókòó gba owó orí. Kódà nígbà tí ìyàwó ọ̀ṣẹ̀kẹ̀ ń sọ̀rọ̀ níbi ìgbéyàwó náà ọ̀gbẹ́ni Sọjí Àlàbí ló pè ní bàbá òun tó sì ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo akitiyan rẹ̀ ìtọ́sọ́nà rẹ̀ àti àtìlẹ́yìn tó fún òun. Ìyàlẹ́nu ńlá lọ̀rọ̀ náà jẹ́ fún gbogbo àwọn èèyàn tó mọ̀ pé kì í ṣe ọ̀gbẹ́ni Sọjí Àlàbí ló bí Ayọ̀míkù. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà ba àwọn ẹbí bàbá Ayọ̀míkù lọ́kàn jẹ́ ni wípé Ayọ̀míkù jẹ́ àkọ́bí ọmọ fún Tọ́pẹ́ Àlàbí àti ọ̀gbẹ́ni Máyégún Ọláoyè. Fún àwọn tí ò bá mọ bọ́rọ̀ yìí ṣe jẹ́ mákẹ́tà orin àti fíìmù ni Máyégún Ọláoyè. Òun sì ló máa ń kówó sílẹ̀ láti yàwòrán orin ọmọbìnrin náà gẹ́gẹ́ bí mákẹ́tà tí ọkọ tí Tọ́pẹ́ Àlàbí wà nílé rẹ̀ báyìí sì jẹ́ promota àti alámòjútó ẹ̀rọ ìyẹn sound engineer fún Tọ́pẹ́ Ọbáyọmí nígbà náà. Gẹ́gẹ́ bí ohun tí àbúrò Máyégún Ọláoyè tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor Oyègòkè sọ, ó ní Máyégún àti Tọ́pẹ́ Àlàbí jọ gbé papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó fún bí ọdún méjì kó tó wá di pé ìpínyà dé bá ìbáṣepọ̀ wọn níbi ọdún 17 sẹ́yìn. Ọ̀gbẹ́ni Victor ní mákẹ́tà ni ẹ̀gbọ́n òun. Ó ní òun ló ní iléeṣẹ́ Ọláoyè Global Ventures tó máa ń ṣe àgbéjáde àwọn fíìmù Yorùbá ní ìlú Èkó tó sì tún máa ń ta mọ́tò. Ó ní ìlú Àkúrẹ́ ni ẹ̀gbọ́n òun ti pàdé Tọ́pẹ́ Àlàbí tí orúkọ rẹ̀ ń jẹ́ Tọ́pẹ́ Ọbáyọmí nígbà náà lásìkò ìgbà tí gbajúmọ̀ olórin ẹ̀mí yìí fi ń ṣiṣẹ́ tíátà lọ́dọ̀ Àlàdé Àrómirẹ́ ìyẹn nínú ẹgbẹ́ òṣèré Oríire Kakos. Ohun tá a gbọ́ ni wípé ọ̀gbẹ́ni Máyégún Ọláoyè ti ń fẹ́ obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bùnmi tẹ́lẹ̀ kó tó di pé ó wá pàdé Tọ́pẹ́. Ó ní oko eré kan nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó ni ó ti pàdé Tọ́pẹ́ tí oyún Ayọ̀míkù sì wáyé. Oyún tí Tọ́pẹ́ Àlàbí níyì ni wọ́n ló da àárín Bùnmi àti Máyégún Ọláoyè rú tí ìyẹn náà sì bínú kúrò nílé rẹ̀ tí Tọ́pẹ́ sì kó wọlé ọkùnrin náà gẹ́gẹ́ bí ìyàwó tuntun. Ilé ọkùnrin yìí náà ló bímọ ọ̀hún sí tí ọkùnrin náà sì sọmọ náà ní Mercy Ayọ̀míkù Oyègòkè ní nǹkan bí ọdún 17 sẹ́yìn. Wọ́n ní gbogbo ìbáṣepọ̀ wọn ò ju fún bí ọdún méjì lọ tí olúkálùkù sì bá tiẹ̀ lọ. Ọ̀gbẹ́ni Victor Oyègòkè tó jẹ́ àbúrò Máyégún Ọláoyè ṣàlàyé pé irọ́ ni gbogbo ọ̀rọ̀ tó ń lọ káàkiri pé ẹ̀gbọ́n òun fìyà jẹ Tọ́pẹ́ nígbà tó wà nílé rẹ̀. Ó ní ẹ̀gbọ́n òun tọ́jú Tọ́pẹ́ gidigidi pàápàá jùlọ nígbà tó wà lóyún Ayọ̀míkù. Ó fi kún un pé àwọn ṣe ìkómọ Ayọ̀míkù
ayé gbọ́ ọ̀run mọ̀ tí gbogbo lókọ nínú àwọn mákẹ́tà ní Ìdúmọ̀tà àti àwọn òṣèré orí ìtàgé sì wà níbẹ̀ lọ́jọ́ náà. Ó ní òun mọ gbogbo eléyìí nítorí pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun náà ni òun gbé dàgbà, nítorí láti 1983 ni bàbá àwọn ti jáde láyé tí ẹ̀gbọ́n àwọn yìí sì bẹ̀rẹ̀ sí ń tọ́jú àwọn àbúrò rẹ̀. Ó ti ń tọ́jú mọ̀lẹ́bí fún ọjọ́ pípẹ́. Báwo la ṣe wá máa sọ pé abímọ máa wò nírú èèyàn bẹ́ẹ̀? Ó ní ẹ̀gbọ́n mi ò fẹ́ ká dá sí ọ̀rọ̀ yìí rárá nítorí ó ní òun ò fẹ́ kó dàbí ẹni pé àwọn fẹ́ ba iṣẹ́ Tọ́pẹ́ jẹ́, ṣùgbọ́n ó ṣe kókó kí n jáde kí n tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. Ẹ̀gbọ́n mi tọ́jú Tọ́pẹ́ gan ni, kódà ó náwó sí iṣẹ́ orin tó padà sọ di gbajúmọ̀ lónìí yìí. Mo ní ìgbàgbọ́ pé Ayọ̀míkù ń ṣe gbogbo eléyìí nítorí nǹkan tí wọ́n sọ sí i létí ni. Nígbà tí a gbọ́ pé wọ́n yí orúkọ Ayọ̀míkù kúrò ní Oyègòkè sí Àlàbí, ó bà wá nínú jẹ́ gidigidi. Kódà ẹ̀gbọ́n mi pe Tọ́pẹ́, ó ní òun fẹ́ rí ọmọ òun kí àwọn jọ sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sì jọ ṣe àpéjọpọ̀ kan pẹ̀lú àwọn mákẹ́tà ní Arena Shopping Complex ní Òṣòdì nílùú Èkó. Àwọn mákẹ́tà bíi Westayo ìyẹn Wàsíù Àfọláyan, Millennium ìyẹn Adékúnlé Ọ̀wọ́adé ni wọ́n wà níbi àpéjọpọ̀ náà, níbi tí Tọ́pẹ́ Àlàbí ti ṣe àlàyé pé òun kò sọ̀rọ̀ burúkú kankan nípa ẹ̀gbọ́n mi fún Ayọ̀míkù, ṣùgbọ́n pé Ayọ̀míkù ti dàgbà ó sì ti tójú bọ́ láti ṣe ìpinnu rẹ̀. Ó tiẹ̀ sọ wípé ẹ̀gbọ́n mi kò ṣe òun rárá o. Ó ní òun lòun ṣe ẹ̀gbọ́n mi àti pé Sọjí máa ń sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n mi tó jẹ́ bàbá Ayọ̀míkù fún ọmọ náà. Nígbà tí wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ìdí tí wọ́n fi yí orúkọ ọmọ náà padà sí Àlàbí, Tọ́pẹ́ ní òun ṣe bẹ́ẹ̀ nítorí pé lọ́pọ̀ ìgbà tí òun bá fẹ́ lọ kọrin ní òkè òkun, ó máa ń wo òun láti mú ọmọ ìdání, ṣùgbọ́n ó máa ń jẹ́ ìṣòro ńlá fún òun nítorí pé wọ́n máa ń ní kí òun lọ gba ìwé àṣẹ láti ọ̀dọ̀ bàbá ọmọ náà. Nítorí èyí ni òun ṣe ní láti pààrọ̀ orúkọ náà kí ó lè bá máa rọrùn fún òun láti mú ọmọ náà dání lọ sí òkè òkun. Ṣùgbọ́n tí èèyàn bá tiẹ̀ fẹ́ gbọmọ tọ́, ó ní àwọn ìlànà kan tó yẹ kó tẹ̀lé, pàápàá jùlọ nígbà tí bàbá ọmọ náà sì wà láyé. Ọ̀gbẹ́ni Victor ní kó tó di pé Tọ́pẹ́ Àlàbí kúrò níbi àpéjọpọ̀ náà ni wọ́n ní kó fún àwọn ní nọ́mbà tán lè máa pè sí láti bá ọmọ náà sọ̀rọ̀, tó sì fi nọ́mbà náà kalẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ̀gbọ́n mi pe Ayọ̀míkù, ọ̀rọ̀ wọn ò yẹra wọn tó. Nígbà tó ń sọ̀rọ̀ lórí nǹkan tó fa ìpínyà láàrin Máyégún Ọláoyè àti Tọ́pẹ́ Àlàbí, ọ̀gbẹ́ni Victor Oyègòkè tó jẹ́ àbúrò bàbá Ayọ̀míkù sọ pé ẹ̀gbọ́n mi àti Tọ́pẹ́ kò ní ìjà kankan. Kódà ibi tí ẹ̀gbọ́n mi fẹ́ràn Tọ́pẹ́ dé, ó torí tiẹ̀ sọ fún ìyá wa pé kó má délé òun mọ́, torí pé ìyá wa sọ pé àwọn gba àdúrà, wọ́n sì fi hàn àwọn pé kí ẹ̀gbọ́n mi má fẹ́ obìnrin pupa. Tí Tọ́pẹ́ náà sì fẹ́ràn ìyá wa nítorí èyí, ó tilẹ̀ ti lóun lóyún fún ìgbà àkọ́kọ́ tí ìyá mi yẹ̀ wò gẹ́gẹ́ bí agbẹ̀bí tí wọ́n sì ní kò lóyún. Nígbà tó yá, ó lóun pàdánù oyún náà kó tó wá di pé ó wá padà lóyún Ayọ̀míkù yìí. Lẹ́yìn bí ọdún kan tó bí Ayọ̀míkù ló kàn déédéé kẹ́rù rẹ̀ jáde nílé ẹ̀gbọ́n mi tọmọtọmọ. Gbogbo nǹkan tí ẹ̀gbọ́n mi ní ló fi bẹ́ẹ̀, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ pé òun ò padà sílé. Ṣùgbọ́n kó tó di ìgbà náà, mo ti ń gbọ́ fìrìfìrì pé Sọjí Àlàbí ìyẹn ọkọ rẹ̀ báyìí àti Tọ́pẹ́ ń fẹ́ ara wọn. Ó tiẹ̀ ní ọjọ́ kan tí mo lọ sílé ẹ̀gbọ́n mi tí mo bá Sọjí àti Tọ́pẹ́, mo kanlẹ̀kùn fún bí ìgbà díẹ̀ kí wọ́n tó ṣílẹ̀kùn fún mi. Wọ́n láwọn ń ṣiṣẹ́ lórí orin kan nínú stúdíò. Nígbà tí mo sọ fún ẹ̀gbọ́n mi, ó bí wọn nínú gidigidi. Kódà wọ́n nà mí gan nítorí ọ̀rọ̀ yìí nítorí pé wọ́n nífẹ̀ẹ́ Tọ́pẹ́ gidigidi. Nígbà tó máa kúrò, ó mú àwo orin rẹ̀ kan tí ẹ̀gbọ́n mi ṣe agbátẹrù fún tó sì ti náwó tó pọ̀ lé lórí lọ. Kí n má parọ́ fún yín, ọ̀rọ̀ yìí fi ẹ̀gbọ́n mi gan o. Kódà ó ṣe díẹ̀ kó tó lè gbé kúrò lára. Kò tí ì lè ju bí ọdún kan lọ lẹ́yìn ìgbà tí Tọ́pẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n mi tó fi ṣe ìgbéyàwó pẹ̀lú Sọjí Àlàbí. Lẹ́yìn ìgbéyàwó wọn ni ẹ̀gbọ́n mi náà wá padà sọ́dọ̀ Bùnmi, ìyẹn ẹni tí ẹ̀gbọ́n mi ń fẹ́ kó tó di pó pàdé Tọ́pẹ́. Ó ṣe ní láàánú pé a padà pàdánù Bùnmi ní ìgbà tó fẹ́ bímọ ẹlẹ́ẹ̀kejì. Lẹ́yìn ìgbà díẹ̀ lẹ́gbọ́n mi náà wá fẹ́ ìyàwó tó wà lọ́ọ̀dẹ̀ wọn báyìí tí nǹkan sì ń lọ déédéé. Nígbà tí Tọ́pẹ́ kó jáde lọ́dọ̀ ẹ̀gbọ́n mi, ó gbọ́mọ wa lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ tí ẹ̀gbọ́n mi sì máa ń rán wa láti lọ wo ọmọ náà. Ó tiẹ̀ máa ń pe Tọ́pẹ́, ìyá wa náà sì máa ń pe ìyá Tọ́pẹ́. Tí Tọ́pẹ́ fúnra rẹ̀ náà máa ń lọ sí ọ́fíìsì ẹ̀gbọ́n mi ní Ìdúmọ̀tà láti lọ gba owó ìtọ́jú Ayọ̀míkù. Kódà Tọ́pẹ́ gan ò lè jiyàn gbogbo nǹkan tí mò ń sọ yìí. Ó tiẹ̀ ní ọjọ́ kan tí mo lọ sílé ìyá Tọ́pẹ́ láti lọ yọjú wo Ayọ̀míkù àti láti kó gbogbo àwọn nǹkan tí bàbá rẹ̀ ní kí n kó fún un, tí ìyá Tọ́pẹ́ mú èsì ìdánwò Ayọ̀míkù jáde pé ó ń ṣe dáadáa nílé ìwé. Lẹ́yìn ìgbà tí Tọ́pẹ́ gbé àwo rẹ̀ tó lálùyọ ọ̀kan jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ Oore tí ó kọ́mọ̀, ló mú Ayọ̀míkù kúrò lọ́dọ̀ ìyá rẹ̀. Ìgbà náà ni ẹ̀gbọ́n mi ní láti fà sẹ́yìn. Ẹ ò lè máa retí pé yóò lọ máa wo ọmọ nílé olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀
ẹlẹ́rìí tó ti wà nílé ọkọ kí wọ́n má bàa fi àbùkù kàn. ọ̀gbẹ́ni Victor Oyègòkè tẹ̀síwájú pé nǹkan ẹyọ kan ṣoṣo tí àwọn fẹ́ báyìí ni pé kí àwọn èèyàn mọ̀ pé bàbá Yọ̀míkún wà láyé ó sì wà láàyè rẹ̀ kì í sì ṣe abímọmáwò ẹni tó máa ń ṣe ẹ̀tọ́ lórí ọmọ ni ṣùgbọ́n tí wọn ò bá gbà láàyè kò sí nǹkan tó lè ṣe sí i. Ọlọ́run fún ní ọmọbìnrin míì àti ọmọkùnrin pàápàá nítorí náà kì í ṣe pé ìyá ọmọ ló ń jẹ́. ọ̀gbẹ́ni Victor ní òun sọ̀rọ̀ sókè kí orúkọ mọ̀lẹ́bí àwọn má bàjẹ́ kí àwọn èèyàn má wọ orúkọ ẹbí àwọn nínú ẹrọ̀fọ̀. ó fi kún un pé ẹ̀gbọ́n òun kì í ṣe ẹni tó lápọn rárá ló jẹ́ kí òun jáde láti ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀. oríṣiríṣi ìhà ni àwọn èèyàn ti kọ sí ìròyìn ìgbéyàwó ọmọ Tọ́pẹ́ Àlàbí yìí. obìnrin kan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ wípé nǹkan tó tọ̀nà fún arákùnrin Sọjí Àlàbí àti ìyáàfin rẹ̀ Tọ́pẹ́ Àlàbí ni kí wọ́n tú àárín Ayọ̀míkù àti bàbá rẹ̀ ṣe nítorí pé onígbàgbọ́ ni wọ́n ó sì yẹ kí wọ́n máa ṣe ìṣe onígbàgbọ́ ní gbogbo ọ̀nà. ẹlòmíì tó tún sọ̀rọ̀ sọ pé nítorí bí ọ̀rọ̀ Ayọ̀míkù ṣe jẹ́ ló jẹ́ kí wọ́n ṣe ìgbéyàwó náà lóní gbòǹkẹ́lẹ́ pé bí ò bá ṣe bẹ́ẹ̀ Tọ́pẹ́ Àlàbí náà ò kéré nínú ayé ó ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe tiwọn ó yẹ kí wọ́n fa ìgbéyàwó náà káyé gbọ́ kí ọ̀run mọ̀ ni ṣùgbọ́n wọn ò fẹ́ tún da epo sí iná ọ̀rọ̀ yìí tó ti ń kú lọ tẹ́lẹ̀. ẹlòmíì tún sọ pé ó yẹ kí Tọ́pẹ́ Àlàbí fa ọmọ náà lé bàbá rẹ̀ lọ́wọ́ nígbà tó pé ọmọ ọdún 18 ó ní Tọ́pẹ́ ò ṣe é dáa ó ní lábẹ́ bó ti wù kó rí bàbá ọmọ ló lọ́mọ. ó sì pàrọwà fún Ayọ̀míkù náà pé kò tí ì pẹ́ jù láti foríjì bàbá rẹ̀ ó sì fà á mọ́ra. bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé ẹni tí ò sí níbẹ̀ nígbà tí ọmọ ń dàgbà kò lẹ́tọ̀ọ́ láti jókòó sí ibi ayẹyẹ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá ìyàwó tàbí bàbá ọkọ. ẹ̀yin olùgbọ́ wa ojú wo lẹ̀yin fi ń wo ọ̀rọ̀ yìí ẹ̀yin ẹ jẹ́ ká gbọ́ ní comment section.